aya ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣètò owó ìrànwọ́ fún àwọn obìnrin olókoòwò kéékèèké ní kwara. aya ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sẹ́nitọ́ olúrẹ̀mí tinubu ti jẹ́ kó di mímọ̀ pé wọ́n máa fún àwọn obìnrin tó jẹ́ olókoòwò pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ tó ń lọ bí ẹgbẹ̀rún kan níye ní ìpínlẹ̀ kwara lówó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ẹnìkọ̀ọ̀kan tí àpapọ̀ rẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà láti fi ṣe ìrànlọ́wọ́ fún wọn lórí okòòwò wọn. nígbà tó ń sọ eléyìí lọ́jọ́ ìṣẹ́gun nílùú ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ kwara níbi ètò ìfilọ́lẹ̀ National Information Technology Development Agency Community ICT Center ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìrètí ọ̀tun lábẹ́ ètò Social Investment Program. aya ààrẹ orílẹ̀-èdè yìí ṣe àfikún rẹ̀ pé àwọn ti ṣíwájú ṣètò ìrangúnsínilápá fún àwọn obìnrin tó jẹ́ olókoòwò kéékèèké tó ń lọ bí ẹgbẹ̀rún kan níye lọ́dún 2024 tó ní ibùdó ICT Center tí àwọn wá ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ yìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ti ìpínlẹ̀ Bauchi tí wọ́n ṣíṣọ́ lójú rẹ̀ lọ́dún 2024 nígbà tí wọ́n máa ṣe ìfilọ́lẹ̀ ti ìpínlẹ̀ Benue àti ti ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ tó ní lábẹ́ ètò ìdókòwò ìrètí ọ̀tun làwọn ti fún àwọn tó jẹ́ àgbàlagbà tó ń lọ bí 250 lówó ẹgbẹ̀rún lọ́nà 200 náírà lọ́jọ́ 17 inú oṣù kejìlá ọdún 2024 tó kọjá yìí láti fi ṣàjọyọ̀ ọdún. ó tún sọ ọ́ di mímọ̀ pé lábẹ́ ètò ìrètí ọ̀tun lẹ́ka ètò ẹ̀kọ́ rẹ̀ àwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàmójútó ètò ẹ̀kọ́ láti kọ́ ilé ẹ̀kọ́ alternative high school fún àwọn ọmọbìnrin ní ìpínlẹ̀ Kwara léyìí tó wà fún láti fún àwọn ọmọbìnrin tàbí àwọn ìyá tí wọn ò láǹfààní àti ka ìwé mọ́ látàrí oyún tàbí ọmọ bíbí láǹfààní sí ètò ẹ̀kọ́ àti wípé ìpínlẹ̀ Kwara wà lára àwọn ìpínlẹ̀ tí yóò jàǹfààní kíkọ́ ibùdó tí wọ́n ti máa ṣàmójútó ìdàgbàsókè ètò ẹ̀kọ́ àwọn ọmọ wẹ́wẹ́ eléyìí tí wọ́n kọ́ sílùú Ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ ọ̀hún. bákan náà lábẹ́ ètò ìrètí ọ̀tun lábẹ́ ètò tó wà fún àwọn àgbẹ̀ lóbìnrin àtàwọn tó jẹ́ ọ̀dọ́ yóò jàǹfààní nínú owó mílíọ̀nù 18.9 náírà láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ọ̀gbìn àti ètò ààbò lórí oúnjẹ nínú ètò owó ìrànwọ́ tí iléeṣẹ́ náà gbé kalẹ̀ tó ní owó ìrànwọ́ náà ni wọ́n ṣètò rẹ̀ sí ìpínlẹ̀ Kwara gba tọ̀dọ̀ aya gómìnà ìpínlẹ̀ ọ̀hún àti alákòóso ètò ìrètí ọ̀tun tí wọ́n máa mójútó ètò náà. aya ààrẹ orílẹ̀-èdè yìí wá gbóṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak àti aya rẹ̀ Dr. Olúfọlákẹ́ Abdulrazak fún ṣíṣe ìfilọ́lẹ̀ ètò ìrètí ọ̀tun ní ìpínlẹ̀ Kwara tó tún kí ẹni tí í ṣe adarí àgbà fún àjọ National Information Technology Development Agency Malam Kashifu Inuwa Abdullahi àtàwọn ikọ̀ rẹ̀ kú oríire lórí ìgbìyànjú wọn pàápàá jùlọ lórí ìbáṣepọ̀ wọn pẹ̀lú ètò ìrètí ọ̀tun. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Àtótó Arére online